Mo rí kọlẹ̀ mo wà ń gbé tún lẹ́kùn mi. Mo ní kí n sẹ́ẹ̀tọ̀ kí n pè padà náà. Báwo wà ní kí ló ṣẹlẹ̀? Ok, 15 million. Jẹ́ kí n gbalé gbàtà. Ó yẹ kí n ṣe lè rí 15 million rí yìí. Màá get back sí fún mi bí 2 hours. Màá get back sí màá pè. Alright. Ohun tí mo bá yín sọ̀rọ̀ ẹ̀ mo ti fẹ́ máa padà sí school ní kọ̀ọ̀kan lọ́wọ́ létí. Dèmi òkè máa ń gbọ́ràn. Mo ní kò ṣe ní sùúrù fún mi. So màá rìn jẹ. Daddy, ṣùgbọ́n ọ̀rọ̀ owó lè ń bá yàn kan sọ ní tẹ́ ń sọ̀rọ̀ 15 million. Ẹgbẹ́ mi náà owó mi kí n máa lọ sí school. Ṣé o ń gbọ́mọ̀ tó ń sọ? Ṣé ìtẹ́ ìsọ̀rọ̀ 15 million naira since? Ẹ wá sọ pẹ̀lú lọ́wọ́ ló lẹ́fẹ̀ẹ́ fún. Ok, káàtì ẹ̀ sọ pé òun wọlé ó bá kọ̀ ojú ọ̀nà ṣe pè mí. Ọ̀rọ̀ business là ń sọ. Òun mọ ètò béèrè lọ́wọ́ mi ni. Béèrè lọ́wọ́ ẹ̀. 50,000 ní nínú owó tó ń fẹ́ sáré lọ ṣàjọ́nù ilé ẹ̀ náà kan bẹ́ẹ̀ mi náà tètè ṣàtọ̀dọ̀ mi jọ. Ṣé bẹ́ẹ̀ dẹ̀ fún mi ní 50,000 ẹ fi mi 20. Ok, òun 50 or 20. PA will be set. Thanks. Jẹ́ ká máa lọ sí wa. Daddy, a ní. So, ọmọ ẹ̀rọ later. Daddy, ṣọ́ọ̀bù mi ti fẹ́ tán. Ṣe ti rí dáàdì sí nǹkan tẹ́mi máa fẹ́ nìyẹn o. Ọ̀rẹ́, báwo ni a kú ọjọ́ mẹ́ta? Okay, mi ìka látọjọ́ yìí o, ó mọ kọ́ tó máa ṣẹlẹ̀. Hold on, jẹ́ kí n sá lọ confirm tó ti gbọ́. Mo bọ̀, hold on, má kọ̀ tẹ o, kò fẹ́ wọ̀dọ̀ àwọn ọmọ yẹn ni. Máa wò ó sí. Bàbá ẹ̀ ti dé. Ó ló wá gbà. Ṣẹlẹ̀ rí first time in history. Ṣẹlẹ̀ rí ẹ̀ sáré wò bí a máa ti rí. Ayé mi ò. Dérò kí o wá sọ́kàn mi báyìí. Ṣọ́mọkùnrin wa lè ṣe nǹkan bàjẹ́ ṣá. Tó lè sọ yàrá ẹ̀ di yàrá ìwọ̀ fún gbogbo wa àtẹ̀mí àtàwọn ọmọ mi. Mo jẹ́ kọ́rọ̀ ìwà tójú sí mi báyìí. Ṣé ló di bẹ́ẹ̀ ṣá? Adé rẹ̀ mi, kò máa gbọ́dọ̀ jẹ́ nǹkan tí mo mọ̀. We made it live. Mo sọ pé tá bá wọnú yàrá ẹ̀ máa rú ẹni. No. Mami. Èyí máa ṣẹlẹ̀ kẹ́mi sáyé lọ bí bá jẹ sáyé. Bí mo ṣe láàlá ẹ̀sálẹ̀ mi. And ẹ̀yin pípọ̀ yìí mo ti máa ń sọ fún yín pé yàrá tí dáàdì sọ ní private room lójijì tí wọ́n jẹ́ kẹ́ni bọ̀dé wọ̀ ìmọ̀ yìí. Owó ni dáàdì ń kú síbẹ̀. Ṣé ó tàn bí ètò ṣá aláàmì ti reveal everything fún wa? Ẹ wò ní tá bá fẹ́ ṣe ní kẹ́jẹ́ ká mọ̀. A máa já bẹ́ẹ̀ ni, a máa já ni, a máa wọ̀ bẹ́ẹ̀, a máa lọ kówó ni. Jákì ni ẹ má dán wò ẹ wò mí ò wà in support pé ká lọ jákì ni o. Mo máa bèrè owó lọ dáàdì wọn nílé fún mi, mo máa ní kọ́ fún mi lẹ́ni tí wọ́n nílé fún mi. Ìgbà tí fún wa kọ ojú láì mọ́ ni jù. Àdógò láì mọ́ ni. Tá bá lọ jákì níyì tó bá lọ di nǹkan mi lè wà lórí. Ẹ wo nǹkan tá a lè máa ṣe dáàdì òní láìké mi ò fẹ́ o. Ṣẹ́rí tá bá argue sí, argument can lead to something else. You understand? But mo fẹ́ ká máa gbọ́dọ̀ wá lẹ́nu, solution mo fẹ́ ká wá. Wọ́n tó ní ká má jà fine, you are right. Wọ́n tó dẹ̀ tún sọ the same thing tèmi náà ń rò, you are right. Ṣé nǹkan tèmi náà fẹ́ ká mọ̀ pé tá a bá jà kó sí nǹkan tí dáàdì fẹ́ ṣe. Dáàdì ò lè ṣe anything pátápátá ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ by so doing àti kó nǹkan tá a fẹ́ kó àti wà ókè. Àbí ṣé wọn ò ní ìdòwò nítorí ẹ pariwo pé kìíní. Ẹ wo kò ń
ń ṣe yẹn tó bá lọ rán wa lọ sẹ́wọ̀n kan ẹ wo obìnrin lèmi ò mi ò kúkú ń ṣẹ̀wọ̀n. mo ṣọ́ dájú ilé ẹ̀fọ́ àti wà mẹ́wọ̀n because of money wọ́n máa sọ̀rọ̀ ní máa dákẹ́. wọ́n mọ̀ bó tó ṣẹlẹ̀ tí wọ́n sọ pé mi support ẹ̀yin méjèèjì sí pé kẹ́ lọ jà ẹ bá wá jà tó bá wà successful mo pẹ́ máa yọ mí setting but mi ní kẹ́ má jà mọ́ ẹ̀rù bà mí náà ni. ọjọ́ kan sílẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ ètò freshen up kò yẹ ká understand down owó ọmọ tó bèbè time ṣe ìwọ kan lẹ́sọ̀ àgbẹ̀ mi. tí ojú owó tó ràn ọmọ ẹ lójú yẹn owó tó kọ ràn ọmọ ẹ lójú yẹn wàá rí ibi tó máa bá dé. nígbà tá a bá fogun ọdún pilẹ̀ wèrè nígbà wo gangan ni wèrè wà jájà látòrò tí mo ti ń retí oúnjẹ kéèyàn wá tí ìfẹ́ oúnjẹ pẹnu láti ìgbà tílẹ̀ tí wọ́n lónìí. ọ̀gá o ẹ̀wọ́ bí orí gbèǹde o ẹ̀wọ́ bí orí gbèǹde o èmi ò mọ̀ pé mo lè délẹ̀ yí ẹ̀wọ́ bí orí gbèǹde. mi ò lè wá kú fọ́tà mi yọ bẹ́ẹ̀ dá bá lọ kí ló fẹ́ kú ògbóni ká máa jayé kiri ti di bárakú from Saturday to Sunday. kẹrin ọmọ àjẹlẹ fi yín wúlẹ̀ oúnjẹ ni o gbé wá. ìwọ ẹgbẹ́ mo fi gàlàlà gbé party after party sórí lẹ́yìn party ló kàn ṣọ́ngbọ́n sórí ìgbà tí mo fáwọn mi tí mo wọnú kíṣìn wọn kọ́ mú pẹ́pẹ́ ká má gíràndì ẹ̀ nígbà tí mo fáwọn mi kẹ́mi gíràndì pẹ́pẹ́ yẹn tán kẹ́mi mú ọ̀nà kẹ́mi gíràndì ẹ̀ kẹ́mi mú múrú kẹ́mi ṣọlọ́tọ̀ kẹ́mi wá mú spaghetti kẹ́mi rose lájọ́ tí mo ti ṣe spaghetti ṣé spaghetti ṣe kẹ́mi fẹ́ jù dídé delicious. wo gbóúnjẹ fún mi kí wọn má jẹ mí. àmọ́ ṣé wàá lóúnjẹ tí mo gbé fún yìí má dalẹ̀ o oúnjẹ àwọn méjìlá ni. kí lè tó máa ń ṣe báyìí lẹ́yìn ìgbà tó ti jẹ tiẹ̀ nulẹ̀ ó tún ní pé àtújọ jẹ léyìí. ṣé wọ́n rí pé ẹyin méjìlá lèmi wà nílùú ẹni oúnjẹ àwọn méjìlá nù mò ń bọ̀ ní sùúrù fún mi jẹ́ ìlú mọ̀. ó ti ẹ̀dá wọlé gbogbo ti gùn kó má lọ jẹ́ pé ó ti lọ fògùn má jẹ́lẹ̀ sí olúwa rẹ̀. akérè máa jẹ́ ní wọ́n fà kó o bá mi dóbi ilé o bá mi gbàlẹ̀. ẹ̀kọ́ mẹ́ta àwọn ìdìbò bá yàn ṣe owó ilẹ̀ àtòbìnrin bẹ́ẹ̀ ni wọ́n bá gbìyànjú kẹ́mi trespassing. ẹ máa pa gba fáwọn akẹ́mi gbogbo yìí. jẹ́ kí n lò ní sùúrù ṣé wàá fẹ́ gbà mí wá bẹ́ẹ̀ bá dín oúnjẹ tó delicious ó máa ń restore hard drive orí mi sórí nǹkan ata tí mo jẹ́ ń sẹ̀ mo rántí pé ọ̀rọ̀ kan kẹ́mi wà lọ́kàn mi kí n méjì àwọn ẹ̀mọ́ wọn ọ̀rọ̀ ẹ̀ wáyé ká méjìlá fáwọn kí n sọ fún ẹ ǹjẹ́ ìwọ mọ̀ wípé yàrá tí àwọn ọ̀gá wa kẹ́mẹ́tì kẹ́mi sọ pé kẹ́lẹ̀ ọkọ̀ ṣokọ̀ kẹ́mà débẹ̀ ǹjẹ́ ìwọ kẹ́mọ̀ wípé àwọn ọmọ ọ̀gá kẹ́ẹ̀tì la plan kẹ́mà la gàǹgì ara wọn kẹ́fà la ṣíbẹ̀ yẹn ká la kó wọ̀gà. wọ́n fẹ́ lọ jálẹ̀kùn ọ̀gá wọ́n fẹ́ kó owó àwọ̀ torí bó ti wí fún mi bẹ́ẹ̀ ló ti rà dá tọ́gà bá ti ń wọlé bọ̀ báyìí ní ti dọ́gà dọ́gbé ọ̀gá o ẹ dúró o àwọn ọmọ yín o wọ́n ní fẹ́ lọ jálẹ̀kùn yín o wọ́n ní fẹ́ lọ kówó mẹ́ o àbí bò ní. tọ́rẹ̀ tiẹ̀ díjú ẹ̀ òbúra ṣé bó ṣe lájú ẹ̀ tó máa díjú ẹ̀ yẹn ìlú ẹ̀ ló ti bá rẹ̀ a máa rọ̀pọ̀ ẹ̀ nì sórí tó yẹ pé ìwọ fẹ́fẹ́ kẹ́tì mọ̀ pàṣẹ kẹ́mi tú báyìí èmi fáfá mo ti among if you can be among you know fi alif among you sórí wọn tẹ́ mi wọ̀ pé káṣe ni wípé ìtàlẹ̀wọ́ kẹ́mi wà lẹ́sítírìọ̀ èmi fáfá mẹ́kẹ́mi wà ní létí lásìkò táwọn ọmọ yẹn bá wà bọ́lá máa bá wọn yẹn láti la gbé owó yẹn ṣọ́ngbọ́n máa ti fẹ́ẹ̀ tí a là tí máa ti búrò wíṣù kí wọ́n fáfá yẹn kò ní àmọ̀tẹ́kùn kò bẹ́ wọlé jígà àkọ́mọ́ ni àti mú yín o. èyí tó ń sọ fún ní nísìnyí pé kéèmà àtẹ́jọ́ pé mọ̀ pọ̀ kájọ kówó pẹ̀lú àwọn ọmọ ọ̀gá àjọ wá pé ní 60-40 ó ti dà báwọn. bó ti bá yẹjú ó lè dúró yẹ. àwọn nínú 40-10 ló máa gbẹmí ní máa 30 o. àní tẹ̀ sí. àti owó máa jẹ́ yóò rí mi ní olè wa. nǹkan tí mo pè é fún kò ṣe nǹkan tó lè rárá nǹkan kan ni mo fẹ́ gẹ̀ẹ́tì látọ̀dọ̀ torí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní aṣọ tó bá kàn kó sẹ́kù òní wọ́n pè ní jẹ̀bù àwọn Yorùbá kan náà lọ́dẹ̀ tún sọ wípé iye kan alábàáwọn kò ju mẹ́ta lọ èmi ọkọ mi àti wọ̀wọ̀kọ̀ fúnra lára ẹ̀ so John torí ọ̀rọ̀ báàgì tẹ máa ń gbé jáde lọ sí ọ́fíìsì everyday kí ni àwọn nǹkan tó rí tó rò pé bóyá ó strange nínú báàgì mi ìdẹ̀ nífẹ̀ẹ́ kó parọ́ fún mi. ṣé mo pé ẹrù
ẹ̀dá nígbà ni èèyàn máa ń tọ̀ àmọ́ nǹkan kan tó kún omi lójú náà tẹ́ ń béèrè ni pé kò sí nǹkan kan tó strange nínú bag tí ń béèrè because tí èmi àtọ̀gá bá ti kúrò nílé lẹ́yìn kí a lọ sí site tábàdẹ̀ ti kúrò ní site a máa padà sí ọ́fíìsì di ó lé nǹkan tí mo lè ní ọ̀gá máa fi gba báàgì yẹn lọ́wọ́ mi ni pé tí wọ́n bá fẹ́ lọ rí àwọn client wọn kan client tí mo dẹ̀ ń sọ yìí orúkọ wọn nìkan náà lọ̀gá máa ń dárúkọ fún mi àmọ́ yàtọ̀ sí ni kò sí nǹkan kan tó jẹ́ bí ìfura nínú báàgì tí a ń sọ. ó lè ṣọ́ bẹ́ẹ̀ ni òtítọ́ tó lọ nǹkan tí mo lè sọ wá discuss ẹ̀ pẹ̀lú ọkọ mi. èmi gò lè ṣe bẹ́ẹ̀ gbà tí mo kì í ṣe ọmọ kékeré àti pé ẹni tó bá fẹ́ pẹ́ nínú ilé olówó ó gbọ́dọ̀ fi tìyàwó olówó ṣe tí ó bá ń ṣọlá yín ó ṣeé ṣe kí mi náà máa di àsìkò yìí nínú ilé yìí máa. àti ṣe máa pẹ́pẹ́pẹ́pẹ́ àwọn ìyájọ́ wọn ti wà pẹ́pẹ́pẹ́ báwo ṣe ti jẹun. abẹ́ẹ̀ ni mo ti jẹun. má ti ju o nǹkan tó bá nídìí kò sọ ilé ilé o. mo wà ókè mọ́. Are you sure? bẹ́ẹ̀ ni èmi yóò wà níbà. kò sí wàhálà wà pa. ok. lórí mi ìmúra yín ní ìlágbára bẹ́ẹ̀ni ilé ti kọjá tọ́fíìsì. òde lọ́balọ́ba là ń lọ pé wọn náà dẹ̀ ti rí ìmúra mi pé ìmúra òde lọ́balọ́ba ni. mo fẹ́ sọ náà pé eléyìí yóò ga jù ẹ bọ̀ ṣé òde lọ́balọ́ba yín wọn kí wọ́n á fọjọ́ kan sọ fún yín pé tẹ́ bá ti ń bọ̀ kí wá pẹ̀lú ìyàwó yín. kò ì tó àsìkò tó bá tó àsìkò tájọ máa lọ mi ní kẹ̀kẹ́ ọ̀nà tó mọ̀ pé àsìkò ti tó àbí bẹ́ẹ̀ kọ́ níbi pa. kódà àti lọ ó wá dìgbà òkè tó dé. pa báwo ni ìṣèlú ìwọ̀n lẹ́yìn. according to nǹkan tí wọ́n sọ wọ́n ní a máa tètè ṣetán tó bá possible pé a tètè ṣetán wọ́n sọ pé wọ́n ti arrange kalẹ̀ tí everybody máa sùn hotel tí wọ́n dẹ̀ arrange according to my investigation nearby ni ó já sí pé tá a bá fi lè sùn níbi bẹ́ẹ̀ a máa jí dé láàárọ̀ la. pa wọ́n ti arrange hotel. bẹ́ẹ̀ni. ó dẹ̀ dá mi kí wọ́n máa ti arrange àwọn ọmọ náà. kí ni ìtumọ̀ yẹn òde lọ́balọ́ba là ń lọ. pa ẹ má dọ̀dọ̀ dọ̀wọ́ pẹ̀lú mi wọ́n náà mọ̀ mí o mọ̀ mí o ìfẹ́ mi ẹ má ṣe nǹkan tí mi ò ṣe o. yé gbélé lọ́kàn sókè ara ẹni sì lè gbóná jù ṣé ó bá rẹ̀ lọ́wọ́ mi rí ni. ṣe bọ́kùnrin mi ṣàmùsọ̀ má fojú mi sọ́nà bí ẹ kò bá mi tẹ́kì ọkọ mi o. so let's go. okay. Elédùmarè àṣé ọmọ èèyàn ló ń pọwọ́ fọmọkùnrin yìí inú máa jìn ooo inú jìn kò jẹ́ ká ríkùn àṣebi Elédùmarè ó máa fi lè jù wá lọ tàbá máa ní ká máa ṣínú olúkálukú lẹ́yọ̀kọ̀ ká máa ráwọn nǹkan olóró tó wà nú ẹ̀ lẹ́ni tí mo bá sùn tí mo bá jí tájọ́ ń jẹ tájọ́ ń mu ó fi irú nǹkan báyìí pamọ́ fún mi tán Olúwa mo dẹ̀ ń pè láyọ̀ mi ìfẹ́ ayé mi ìdùnnú mi àṣekòrò lọ́mọkùnrin yìí abájọ lójijì ló kọ̀ sọ yàrá ìdí yàrá ìwọ̀ fún gbogbo wa àtọmọ àtẹmí ẹnì kọ́kọ́ mo gbọ́dọ̀ dénú yàrá ìwọ̀ ṣebí tẹ́ bá tẹ̀ níbẹ̀ tẹ́ bá rí sí ni tàlà fẹ́ fọkàn tán báyìí Ọlọ́run. bọ́ṣọ́ lè rí bẹ́ẹ̀ ṣá ṣé adé orí mi lè tọ̀ mí jẹ ṣé ọkọ títí tèmi lè fi ọkọ tán náà fún mi ṣá gbogbo kó mi yáyà èmi lè ní jẹ ẹni àbẹ̀lú. Okay. kémi sùn kégbé ránlẹ̀ kémi dìde sórí ọmọ yẹn kémi ti wà nínú ilé o wọ́n ti fẹ́ bọ́ọ̀sì tibẹ̀ yẹn o kí ló ṣe ẹgbẹ́ olóbìnrin ṣe wẹ́ẹ̀pì. bẹ́ẹ̀ ló fi jálẹ̀kùn ni. Elédùmarè ìwọ fẹ́ kí ni ìjẹ́lẹ̀kùn wẹ́ẹ̀pù ní kémi ti wà lọ́wọ́ ọmọ ilé olóbìnrin fẹ́ fi bọ́ọ̀sì tibẹ̀ kémi jókòó ilé gẹ́gẹ́ bá lọ.
ó ní sùúrù fún mi kí n sáré lọ wá àpò tèmi ló fi kó wọn. kí ló ń ṣe tó ṣe wẹ̀ a ní kó ṣe pápá kálá kówó àwọn ọmọ ètò mi ti fẹ́ẹ̀tì. Jẹ́ sáré lọ mú àpò tèmi tí fi kó wọn sí. àpò kí ló ń wá kẹ́kiri ṣé àpò tèmi wà lọ́wọ́ tèmi ṣé kèmí tó ni lórí éka mélòó ló wà nínú ilé half a pieces of land lẹ́fẹ̀ẹ́ kọ́ Chicken Republic sí lẹ́fẹ̀ẹ́ sí ilé pọ̀ sí èlò ló wà lọ́wọ́ ẹ̀ ilé kẹmẹ́ tó wà kámẹ́lọ̀. ẹgbẹ́ ǹjẹ́ rí àwọn àbákẹ́mi ní adébíṣẹ́ wọn ṣe àgbẹ̀lẹ́ náà wípé ẹ jẹ́ ká ṣe gbogbo ẹ̀mí pàápàá. kí lẹ lọ ṣe kí lẹ. Ẹ̀wò ọ̀nkún ẹ má tún fi ẹ̀kọ́ tó wọ́n fẹ́ sọ́bẹ̀ fún wa. ìbò lẹ mọ̀ tá à ń lọ sí ẹgbẹ́ ẹ bá sí tẹ́wọ̀ ọ̀dà. ẹni sọ̀rọ̀ ẹwẹ́lẹ́wẹ́ lọ́kọ̀ kí lè wò ṣé ẹgbẹ́ fẹ́ kó dọ́sìpìn wọ́n ti bá a. kí wọ́n má jẹ́ padà sí ti ṣe. Ẹ má jẹ́ padà ẹ jẹ́. Ibo ló ti rí mọ́nì tó fẹ́ fà irú ẹ̀rọ òṣìwò ló sọ. Ẹ padà sẹ́nu iṣẹ́ jẹ́ ká lọ. ó bá jọ lóyún kò sí nǹkan tó wà nínú ìwọ̀n ẹni ẹyin tí àwọn ọdún òkè ti wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́ lọ kówó nínú ọ́fíìsì bàbá nù ní yàrá àdàkọ́ 80-20 lẹ́gbà gbà. 60 bó ṣe ti rí láyé sí ká fi ṣe bí mẹ́nu mẹ́nu ló ṣe tọ́pù nù. ẹjọ ẹni wo ilé wọn wo ṣe gbogbo CCTV kámẹ́rà ní ewu ti pa. Farabalẹ̀ ní sùúrù lẹ́nu yìí. ọ̀pọ̀ owó dáná má jẹ́ ọ̀rẹ́ ní sùúrù o. Bí bẹ́ẹ̀ ní ṣe ní gbogbo bẹ́ẹ̀ ti ṣe ṣe. jájá kì í. Ẹni sùúrù ṣé àwọn pípé ojú wọn ti rànjú tiwa lọ. Tó ìbá rẹ ní tábà fún ilẹ̀ máa. mi nílùú pa. tákùlẹ̀ ẹgbẹ̀rún lọ́mọ ṣé kíní àjọpọ̀ foundation ni o. Foundation kí ni? a máa gbé owó ìlórí òdòrí ni o. Orí òjòjò kí ni? Ṣé àwọn akọ́ ni ọkọ wọn? Ẹ wo ẹ má jà fọ́pàá pọ̀nàpọ̀nà pé jọ bá a bá ti rówó ọ̀hún iye tó bá wà mẹ́ á pè nígbà ọ̀nà márùn-ún. ẹ dúró ẹ jẹ́ ká mọ ẹrú yàtọ̀ sọ́mọ fáàyẹlé ẹ mọ̀ pé ẹrú ní àti ìwọ ọmọ pé ẹrú lẹ́yìn méjì tí a bá ti já nǹkan tá a bá ti fún yín ni kò tẹ́ ẹ lọ́rùn. ẹ bá fún mi mọ́ jẹ kí wọ́n tẹ́ ẹ bẹ́ẹ̀ sẹ́yìn ẹ ní sọ̀rọ̀ ṣé ìbá ṣe wà ní tábà fẹ́ máa ṣe wọn ṣé àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ la máa ṣe ní. Stop! A lè ṣe wọn. ẹja pín di. Ìdígi kí ni? Ọlọ́run ìjẹ́ ìgbọ́ ní kí n ti ìdígi ẹ̀wọ̀n. ẹja pín di. Mọ́ mi bọ̀lẹ̀. irọ́ àti ẹ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ ni oṣù fún wọn ni. Ẹgbẹ́ ní sọ̀rọ̀ ẹ jẹ́ kí n gbọ́rọ̀. Ẹ wọ́n òbí adáde ni ti dé ní private room. Ẹ ti gbàgbé ni. Honestly, I'm private room. let's go. mọ́mí kí lè yọ wá ṣe mí. Àwọn tó ń ṣọdọ́ bà ló ṣọdọ́ o. Èyí tó ń ṣàbọ̀yà dé gbogbo orí apáta. mọ́mù náà láìkí owó. Mọ́mí ẹ ti get power. Ṣùgbọ́n ẹ máa wọlé ẹ̀ka challenge. Come back here, my friend. Mọ́mí á sì kí. Ẹ mú wá àwọn mọ́mí. kí ló dé báyìí. Give me time. rédíò ní fẹ́ dé. ẹ má bí owó yẹ ká ṣe ń dìbì. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀. Kí ló dé? Ilé ẹ̀ tún ga jẹ nílé lọ. Ẹ kọ dúró káwá ṣá máa wọ. Ẹ jẹ́ kí n máa ṣọ yín kí n máa ṣọ yín. Ẹ̀sùn sẹ́yìn ṣe fẹ́ bò. mọ́mí. sọ́dọ̀ dáhùn ní pé nínú yàrá àlákọ́kọ́ rẹ̀ náà wà níbi ẹni yẹn. Ẹ ti ẹ̀ mọ̀. Ṣé lèmi rò pé bóyá ta bá wọ bí báyìí? A máa bá èèyàn kan
owó. Mommy, it's not that. Owó ìnírí owó. I told them, I saw money. I saw money in the dream. Mo dẹ̀ shop real money ni. Ojú àlá ni wọ́n ti rówó. Yẹ máa gbọ́dọ̀ ṣe kọjú ojú orí ẹ̀ o. Mo ti sọ fún yín pé dáàdi ti páàkì owó yẹn, wọ́n ti páàkì ẹjọ́ ni, arúgbó ń bẹ̀. Ẹni dẹ́tí ibi ìbáyọ̀ wọ́n máa ń wá kówó jáde. Mo ṣàmọ̀. It's embarrassment. It's embarrassment. Wait. Tó bá gbé lòótọ́ lọ̀gá fún àwọn náà mi gbóyè lọ sí pé kẹ̀mí pọ́wọ́. Ó ṣeéṣe kó yàpọ̀ àjọlú yẹn kò fẹ́ kéèyàn yọ kẹ́mi pọ̀ àbí kéèyàn máa pariwo. Ẹ jẹ́ kó kú èmi nìkan ṣo síbi torí àjọlú yẹn ó ṣeéṣe kó máa fẹ́ rí cloud bẹ̀. Ẹ máa lọ. Wọ́n ń sùn. ṣe olùgbò yẹn ti wà ní báyìí mo rí pé gbogbo yẹn ti rí báyìí ó ti já ọgbọ́n yẹn lójú ṣé mọ̀ pé ọdẹ tó ń ṣọ́ Elédùmarè orí ìbùnú máa kú sí ni ẹ ti rí báyìí gbogbo ìmọ̀ràn yín gbogbo ìgbàgbọ́ yín ni pé mo gbé èèyàn kan síbi tó ń pọ̀ owó ẹ ti rí báyìí èèyàn kan ló gbà mí nímọ̀ràn ọdún wálé báwo ni ó ní o fẹ́ rí mi. kó lè ó sì tún lè lórí kó lè dáa náà ni mo ṣe àwọn istihara kan ọlọ́run wá fi àpẹẹrẹ kan hàn mí nípa yín ọlọ́run fi hàn mí wípé ẹ jìnnà sóhun pọ̀ tí ẹ bá wá lè gbìyànjú tí ẹ lè máa fúnra yín ní àyè níbi tí ẹ pé ẹ̀yin kan àti ọlọ́run kan lẹ́ẹ̀ máa wà ń bẹ̀ kẹ́ máa gbàdúrà fún òun ẹ rí ohun tí òun ọlọ́run fẹ́ ṣe nínú ayé yín mo mọ̀ pé ẹ kì í jẹ́jẹ́ nìkan tí ò kí ń ráyè lọ́sàn-án bọ́ ó lè jẹ́ láti àṣálẹ́ tí ilẹ̀ ó fi mọ́ kí ẹ máa ṣe ìbẹ̀ lọ́hùn ọlọ́run ní tẹ́ ẹ bá lè ṣe é fún ọdún kan kẹ́yìn náà wá wo ohun tí òun ó ṣe nínú ọ̀rọ̀ yín kò jù báwọn lọ ohun tọ́nà fi hàn mí nù. Abdulmalik bàbá o ṣe mo dúpẹ́. ọlọ́run ní ká dúpẹ́ fún. ṣé kò jù bẹ́ẹ̀ lọ àbí. kò jù báwọn lọ. èmi náà gbìyànjú màá gbìyànjú. ó yẹ kí o pé bí yàrá ṣe pọ̀ tó nínú jẹ́ ìyá bíbá ẹ̀ sọ́tọ̀ ó yẹ pé ọlọ́run ọba ni máa ń pè ní bí gbogbo gbà bí mọ̀ pé ọ̀tọ̀ lójú tí ìwé fi wò pí àbí òrí ni. ọ̀gá ṣe rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí kò yà èmi lẹ́nu torí pé èmi ti rí èrò ọkàn gbogbo àwọn tí wọ́n wà nílé pàápàá jùlọ ìyàwó yín àwọn náà ti pè mí àmọ́ mi ò fẹ́ kí n da ilé yín lú tí n bá sọ ọ̀rọ̀ yẹn fún yín ẹ̀ nígbà gbọ́ òun ni mo ṣe sọ pé tẹ bá fẹ́ ṣoore kan fún mi ẹ̀yin sọ fún ìyàwó àtàwọn ọmọ yín pé à ń lọ òde lọ́balọ́ba madam a lọ òde lọ́balọ́ba kankan àdàbí ọgbọ́n ni torí pé mo mọ̀ pé tá a bá sọ bẹ́ẹ̀ a máa rí irú nǹkan yìí tó ṣẹlẹ̀ a máa rí ọ̀gá òun lè ti rí yìí o. èyí náà ti jẹ́kọ̀ọ́ fún gbogbo wọn kò sí ẹni tó wà láyé yìí tó ga tí ò níbi kọ̀ọ̀kan ibi kọ̀ọ̀kan oníkálukú ó yàtọ̀ síra wọn ni bí oníkálukú ó ṣe ń pe ọlọ́run ẹ̀ ló yàtọ̀ síra wọn ẹlòmílẹ̀ níbi kọ̀ọ̀kan tiẹ̀ ó jẹ́ tọmọlọ́mọ ló ń bàjẹ́ ń bẹ̀ àbá burú ló ń ṣe ń bẹ̀ ó kú ọkọ̀ lọ́hùn ibi kọ̀ọ̀kan tèmi ni gbóyìn ti rí yìí o ọlọ́run ọba mi ni mò ń pè ń bẹ̀ àbí kílẹ̀ bá